Please kindly click on the red subscribe button below this video and subscribe to our YouTube channel. Thanks, God bless you as you do this. Blessing lies on the tongues of the elders. Albarka yake albarka ri ni anywhere. Odo àgbàlagbà no wa ba ka kutuba. Afi do kutuba lọ́dọ̀ tí. Ko ni film mi na e ma play lead role. Nda mi e ma play supporting kana ti na nìyẹn. Eya ba fẹ́ pè báyìí. Ọ̀dọ̀ tí abeke gbe 20,000. Kalau tu dia Saudi lo semua lu. Kalau macam ada alaf, 20 riyal, 20 riyal. Ekyu. Kalau tu buat enjin. Ekyu sen. Kalau nanti ni apa ekyu? Apa pasal ni na? Apa? Now. When you cut back 20 years ago, 20,000. Oh, Kusba. I know you do already. Yes, there one be. I know. You got the bank here. I need the POS. What did you do before? What go on? What's in car? Hello? Now, Kusba, Unani Homusino away. Away, Ada Rashida. Away. Kabani, Yan Kawaju, Yan Kaya, Usuke, possible. Along Balloon Jebe. No. Ewa want to buy one. Tó bá já sí ní pé wọ́n tẹ̀lé wá lóòótọ́ ẹni kí wọ́n ìdí kí wọ́n sọ kútùbà bẹ́ẹ̀ ni kódà wà láàrin àgbáláyà Allahu Akbar ṣé wọ́n sí bí ni wọ́n wà ń bí wọ́n ní kẹ́ owó kútùbà àwọn àgbàlagbà kódà wà láàrin lọ bóyá rọmọ òkò ẹni tó bá tẹ̀lé yín wà lásọ. Alhamdulillah àwọn bọ́dà alájí wa láàrin àgbáláyà àwọn àti débi owó kúsùbà alókàn náà oko òjókòó tàbá tẹ̀lé àwọn alájá wa Rashida tèmi Dayo Amusa wa ní àsanwó kúsùbà Alhaji wa Abdulwasin Amusa àbúrò olóògbé ọlọ́mọba ọ̀rọ̀ yín lójú àbá wa Samari Adini Central Mosque abúlé ọjà ọ̀nà sí débẹ̀ àbọ́dà wa Yusuf àṣẹ ń bọ̀ lọ́dọ̀ tí yìn àwọn baálẹ̀ àbá baálẹ̀ ọmọ skúl èmi náà ọmọ skúl ní àwọn bọ́dà wa ọ̀nà sí débẹ̀ owó kúsùbà àwọn alájà wa ẹjókòó sí Ọlọ́run bá wà gẹ́ bàbá Ọlọ́run bá wà bíbà àbá ìyábọ̀ ọ̀nà ti dé bí owó kúsùbà àbá wa kò sí olùwọ́jì ọ̀nà ti dé bẹ̀ Ọlọ́run owó kúsùbà lápapọ̀ Ọlọ́run bá wà bíbà bá sàyè àwọn ẹni rẹ̀ owó kúsùbà iṣẹ́ àwọn aláwọ̀ yàwó Abiola Amusa àwọn ẹwà tí wọ́n ti dé bí ọ̀dọ̀ wọn láwọn lọ́bá yìí owó kúsùbà ẹsílẹ̀ náà lọ́dà wa Yusuf kí Ọlọ́run kó bá dúró tì yí àwọn pẹ̀lú àwọn alájà wa Rashida Ọlọ́run tó gbé sókè ọ̀rẹ́ nípa ìsẹ̀ láíláí Ọlọ́run ló ti sí láíláí la ilaha illallah owó kúsùbà lápapọ̀ owó kúsùbà láàmù aláìní pa fi ọ̀pá pọ̀lọ̀pọ̀ na ejò pọ̀lọ̀pọ̀ lọ etí ó kàn báyìí the next
item on the list is Akiwole veteran actress of Akana. Our sister Lizzie. Our sister Da Silva. Our sister Puspa Kale. Okay, go back. No. Puspa. About no for any Puspa. Thank you so much for watching our videos. And importantly, you need to subscribe because we drop videos almost every day. You have to subscribe. There's exactly everything. Gua TV. Click on it. You see a subscribe button. Click on the subscribe button. That's so. And if you have a big show coming up, any event, you can call us.